Hello mọ́mì mi. Hello. Ẹ wo ẹjọ́ ọmọ yín ni mo fẹ́ fi sùn yín o. Èwo náà àwọn ẹ̀gbọ́n. Ọmọ yín fẹ́ mi ni o. Kí ló tún ṣe fún ẹ? Ẹ wo mo béèrè owó lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ fún mi. Ó dá mo ti gbọ́. Bódà ń ṣe ló ń sá fún mi kò jẹ́ kí n rí. Kò gbé kọ́ọ̀lẹ̀. Ó gbé tèmi. Ó gbé kọ́ọ̀ tí yín. Ó gbé. Kò dẹ̀ gbé kọ́ọ̀ tèmi. Ó tiẹ̀ dẹ̀ jẹ́ kó yé mi pé òun máa wálé lẹ́yìn. Kí lẹ sọ? Á yí padà. Ẹ wo ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ẹ o. Ó dà kúkú. Ẹ wò fún bẹ́ẹ̀ di ẹ jẹ́ kí n wí ṣe. Ẹ ṣé bàbá mo dúpẹ́. Happy birthday to you from Miss Cash àgbà comedian gbogbo Ogun State long life and prosperity ìgbà ọdún kan ó rẹpẹtẹ sórí ẹ̀mí ẹ̀ tó rí ọdún yìí á tó rí ọdún tó ń bọ̀ happy birthday to you long life and prosperity iṣẹ́ ó máa tẹ̀síwájú. Hello mọ́mì. Hello. Mo ti travel o. Ẹ sì lékè. Ẹ kó mi tẹ wà kẹ́ máa bọ̀. Ok kò sí wàhálà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ pàdé mi lọ́wọ́.